Africa Content TV. Bàbá fọmọ bá kò sí láì fi òwò kábíyèsí olórí ọmọọba. Orílẹ̀ nìyẹn o, orílẹ̀ nìyẹn o. Bẹ́ẹ̀ni kábíyèsí. Bàbá fọmọ bá kò sí òwò kábíyèsí olórí ọmọọba. Ọjọ́ àkó, àkó tó dáa jù ní gbogbo ẹ̀ tó fi ṣe lékè ọlá lórí ẹ̀fọ́ náà wọn ni Àkùránì ẹni tí ò gbà Kùránì kí ló dún fẹ́ gbà ilé ìtẹ̀sùbá àti ẹni tí ò gbà Kùránì kí ló dún fẹ́ gbà wọn gbà Kùránì wọn fún ẹ lẹ́bùn Kùránì kí ló dún fẹ́ gbà wọn fún ẹ lẹ́bùn Kùránì kí ló dún fẹ́ gbà ọba Quran ló mẹ́gbà. Thank you very much. She's the greatest of the gift you guys. Just wait a minute, let's one date. Àdúgbò fọlọ ọjọ́ àpò àwọn òye ọjọ́ àpò Olùsẹ́gbẹ́ mi ló ń ṣe. Ẹ máa tún rìn ẹ̀kọ́ lẹ́ẹ̀kan sí ní ọ̀rọ̀. Ìdájọ́ fẹ́ fún. wọ́n ní sábà tó yẹ ká fọ́ba. Bàbá fọmọ bá kò lè wọ kábíyèsí olórí ọmọọba. Samson lọ́nà. Báyìí sí wọ́n àti àwọn ilé àwọn ìwé mọ́kàdé tó ti ní ọjọ́ mú gift mọ́kàbọ̀. Invitation lele ya mo gift ma. Invitation lele. Àdìdájọ́ lọ́wọ́, àdìdájọ́ lọ́rùn lọ́wọ́, inú ọlá ńlá àlàáfíà lọ́wọ́ fi ṣe. Àwọn ọmọ bá wa bẹ̀ àlàáfíà fún mi. Àwọn tá à ń ṣe àlàáfíà fáwọn náà. Ìdájọ́ náà padà ṣe tán náà àti káwọn ọmọ ọmọ.